Aman. Olúayé Fújì káàfàtà mọ́là. Zóyínká Akínfẹ́ńwá ẹ káàbọ̀ sórí ètò yìí, Bánkọ́lé Dùyìlé ẹ káàbọ̀ sórí ètò yìí o. Ọ̀túnba Kéésì bẹ́ẹ̀ ṣe ń wò mí inú mi dùn sí. Àjàó Bọ́lájì ìjọba Bánkọ́lé Dùyìlé. Ọmọ dárò lórílẹ̀. Ọmọ wá sọ́lá ayaba. Adéníkẹ́ àríwá odò. Ògúntọ́lá sẹ̀ David Sima. Tọ́lá ọmọ Tọ́lá. Prince David. D'Anthony David. Samson Adégbìtẹ́ Cole. Adéníkẹ́ Adégbọlá Sanni. Adémọ́lá Olúokun. Fọlábí Àjàyí. Grace Green. Àkọ́láwọlé Olóòtú ọmọ Àdábànjà. Ọmọ ẹni ìjà ọ̀bá tí péré lọ́kùnrin. Ayin. Olúwa ṣe fún mi Ògúnládé. Azan Fatima. Olúwatìmílẹ́yìn Adélabú. Abíọ́lá Àjàní. Ọ̀túnba Kéésì. Ayin. Ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta, ẹ kú déédéé wòyí. Ébà. Bàbá Suwe mo mú wá fún yín lónìí o. Mo mú bàbá Suwe wá fún yín lénìí, Bàbátúndé Omídínà. Bàbátúndé Omídínà. Omi ò ṣe é ta ní kókó ọkọ ọmọládùn oníparí ẹ̀sìn mo mú wá fún yín. Ọba kọ́mẹ́dì ni mo mú wá fún yín. Àṣà ọ̀pẹ ló korí ọ̀nà lónìí. Ayin. Life and direct ẹ wojú ọbẹ̀ kẹ́ ẹ mú yẹn ẹ wo bàbá Suwe ẹ má tí ì sọ̀rọ̀ rárá o ẹ kàn wo bàbá Suwe nìyí àwọn ni mo mú wá àjọ rí nǹkan múlẹ̀ fún wákàtí kan gbáko láàfin mú nǹkan lẹ̀. Sálíù Abọ́sẹ̀dé. Kí ni mo mú bàbá Suwe wá fún yín ṣe lénìí? Ẹ já pé bíi 300 ná. Tá a bá pé lójú ọpọ́n kí n wá bẹ̀rẹ̀ fàájì mi. Ayin. Bẹ́ẹ̀ lèmi máa ṣe nínú life and direct mi. Ayin. Ayaba Bísíọlá. Yes. Abdulhamid Almarufu. Latif Adio. Sálíù Abọ́sẹ̀dé. Cass Jojo. Olúṣẹ́gun Akínsípẹ̀. Àdùkẹ́ Gold. Ọmọọba Vẹ́kì. Wálíàtù Adébíyì. Ọmọwásọ́lá Ayaba. Adédosò.
Adesina Adejoke, Akínyẹmí Adékúnlé, Samuel. Sam TJ. Ajé Àtítílayọ̀ Àdìsá, Kàbírù Olúwatóyìn, Adesina Adejoke. Ẹjẹ́ rẹ́kọ́ọ̀dù ibi tí ń jó mi lára ẹjẹ́ ọmọ lọ bẹ́ẹ̀ sódà. Abíọ́dún Ọláìdé, Ẹdẹ́wọjú Súlè, Bánkọ́lé Ṣẹ́gun, Àdùkẹ́ Góòdì, Olúṣòwò, Rúkìá Erinfọlámi, Adéníran Julius, Ọládùnní Ọládìméjì, Ẹnjìníà Abẹ́kúndé, Ọlájùmọ̀kẹ́ Àjàyí, Ọmọládé Adéran, Ahmed Ọláwálé. Eba! Àní bàbá Suwe mú wá fún yín lénìí. Ǹjẹ́ ilé rántí eré bàbá Suwe kan tẹ́ ẹ ti wò rí fa? Bàbá Suwe tí ó bá sínú kọ́mẹ́dì tí fíìmù náà ò tí ì pé pérépéré. Wọ́n á máa ya fíìmù tán tí wọ́n pè é lọ ya bàbá Suwe mọ́. Ó lè mọ́ ju bíi sín mẹ́ta mẹ́rin tí ó wà ń bẹ̀ lọ wọ́n á gbé fọ́tò ẹ̀ gàdàgbà. Ẹni ayé bá ń fẹ́ lọ́lọ́run ń fẹ́ lọ́wọ́. Ẹlẹ́fẹ́ wojú bàbá Suwe lẹ́ẹ̀kan sí àwọn nìyí kìí ṣe pé wọn ò mú fọ́tò wá àwọn gangan mo mú wá bàbá Suwe mo mú wá o. Elébòlò ẹ̀yin ti wo fíìmù Elébòlò rí? Fíìmù bàbá Suwe wo lẹ ti wò rí? Fíìmù bàbá Suwe wo lẹ̀yin ti wò rí? Yes! Ó débi tọ́lọ́rọ̀ ti sà. Ó débi téèyàn ti yíhun padà. Ó kù ní káwá tiẹ̀ wá lu rẹ́kọ̀dù lásán. Ó kù ní jó àtorin. Nǹkan bẹ lábẹ́ ọ̀run. Nǹkan bẹ lábẹ́ ọ̀run. Bàbá ń sọ̀rọ̀. Ayé ò ní mẹ́nìkọ̀ọ̀kan wa o. Ẹ ní kú fọ́tàyọ̀. Nǹkan ò ní ṣe yín. Bàbá Suwe tó lò gbésí ayé rẹ̀ tó lò dáúlà rẹ̀ tó pọ̀ jù nínú àwọn onítíátà Nàìjíríà. Má lè oṣù sí o. Àfẹni tí ó bá. Aman. Olúayé Fújì káàfàtà mọ́là. Zóyínká Akínfẹ́ńwá ẹ káàbọ̀ sórí ètò yìí. Bánkọ́lé Dùyìlé ẹ káàbọ̀ sórí ètò yìí o. Ọ̀túnba Kéésì bẹ́ẹ̀ ṣe ń wò mí inú mi dùn sí. Àjàó Bọ́lájì ìjọba. Bánkọ́lé Dùyìlé. Ọmọ dárò lórílé. Ọmọ wá sọ́lá ayaba. Adéníkẹ́ àríwá odò. Ògúntọ́lá sẹ̀ David Sima. Tọ́lá ọmọ Tọ́lá. Prince David. D'Anthony David. Samson Adégbìtẹ́ Cole. Adéníkẹ́ Adégbọlá Sanni. Adémọ́lá Olúokun. Fọlábí Àjàyí. Grace Green. Àkọ́láwọlé Olóòtú ọmọ Àdábànjà. Ọmọ ẹni ìjà ọ̀bá tí péré lọ́kùnrin. Ayin.
Olúwa ṣe fún mi Ògúnládé Aisan Fatima Olúwatìmílẹ́yìn Adélabú Abíọ́lá Àjàní Ọ̀túnba Kẹ́sì ai ẹ káalẹ́ ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kú ìyálẹ̀ta ẹ kú déédéé wòyí. Eba bàbá Suwe mo mú wá fún yín lónìí o. Mo mú bàbá Suwe wá fún yín lénìí BABATUNDE OMIDINA. BABATUNDE OMIDINA. Omi ò ṣe é ta ní kókó ọkọ ọmọládùn oníparí ẹ̀sìn mo mú wá fún yín. Ọba kọ́mẹ́dì ni mo mú wá fún yín. Àṣà ọ̀pẹ ló korí ọ̀nà lónìí. Ayin. Life and direct ẹ wojú ọbẹ̀ kẹ́ ẹ mú yẹn ẹ wo bàbá Suwe ẹ má tíì sọ̀rọ̀ rárá o ẹ kàn wo bàbá Suwe nìyí àwọn ni mo mú wá àjọ rí nǹkan múlẹ̀ fún wákàtí kan gbáko láàfi mú nǹkan lẹ̀. Sálù Abọ́sẹ̀dé kí ni mo mú bàbá Suwe wá fún yín ṣe lénìí ẹjá pé bíi 300 ná tá a bá pé lójú ọpọ́n kí n wá bẹ̀rẹ̀ fàájì mi. Ayin bẹ́ẹ̀ lèmi máa ṣe nínú life and direct mi. Ayin ojú bàbá Suwe wọlé o. Èyí tí mò ń sọ fún yín ni wípé béèyàn rówó láyé yìí bàbá Suwe ó ṣòwò bòde pàdé ó rówó kó tó náwó kan kó tó fọ́kowó kan owó míì ó ti dé. Ó báràwọ̀ rẹ̀ lọ bẹ́ẹ̀ lójijì lòun àti Mọ́ládùn Kẹ́ńkẹ́lẹ̀ wò pàdé. Ọ̀rọ̀ Mọ́ládùn Kẹ́ńkẹ́lẹ̀ wò wá dàbí epo pẹtiró tá a dà sí nǹkan adapo pẹtiró sígi àwa jù sáná sí ní gbogbo ẹ̀ bá dáhùn gbòlà. Bí wọ́n bá pé Mọ́ládùn ní o Kẹ́ńkẹ́lẹ̀ wù ní o wọ́n jọ ọmọ wà ní. Wọ́n sì mọwọ́ ara wọn tó kíni kànú fíìmù. Bí wọ́n bá tiẹ̀ jọ lò wọ́n pọ̀ ẹ gbádùn wọn tó. Àgàgà kí wọ́n ó ṣe tọkọ-tìyàwó nù fíìmù. Olúwa rẹ̀ ó pọ̀ òun ọ̀fẹ́ tó bẹ́ẹ̀. Ní bá ń lọ bẹ́ẹ̀. Mùjísà Ọlọ́run tí bàbá Suwe ọ̀kọ̀ọ̀kọ́ rí nígbà tó gun ayé yìí bẹ̀rẹ̀. Mọ́ládùn fò sánlẹ̀ ó kú. Irú kí leléyìí Olódùmarè. Bó lòun ó tún ṣe rẹ́yà ẹnì kejì tó dàbí ìhun. Bó lòun ó ṣe rẹ́ni tó dàbí ìhun nílẹ̀ Yorùbá yìí tó lè ṣe fíìmù tó Mọ́ládùn tóun àti ẹ̀ lè jọ ṣe kọ́mẹ́dì yìí. Lẹ́ni tó mọ ọwọ́ ọ̀hún báyìí níbo lòun ó tún ti rẹ́ lòmíì. Ìbànújẹ́ dorí bàbá Suwe kodò. Ó sunkún kíkorò. Ó sunkún débi wípé àwọn èèyàn ń pé sí èsè pé nǹkan míì wà ń bẹ. Ṣé ẹ jọ múlẹ̀ ní? Bí ò sí èèyàn yóò sí Ọlọ́run. Bàbá Suwe ni ó ní tóun rí. Ó ní ìràwọ̀ rẹ̀ mọ́ràwọ̀ òun lára. Ìgbésí ayé òun àti ẹ̀ papọ̀ pọ̀. Níjọ́ jíjẹ, níjọ́ ẹ̀rí jẹ, níjọ́ kẹrẹ febi sùn lọ́pọ̀. Ó ní Mọ́ládùn bá mi jìyà á pọ̀. Kò tọ́jọ́ kò tó sùn wọn wá sì tún yí mọ́ lọ́wọ́ bí o. Ẹni tó ṣe wípé Mọ́ládùn jẹ́ rìsọ́ọ̀sì ibi tí ọlà fi ń jáde fún. Kò sí tí wọn ò wí tán gbà náà. Wọ́n fẹ́ lè pò ń lọ́pàá. Òun ló ṣe gbá, òun ló ṣàwo. Àṣẹ̀wá àṣẹ̀mbọ̀ Ọlọ́run gbé jẹrí ogun òyìn. Wá tún bá lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ọkùnrin kèéké. Ọkùnrin èéké. Àárí Mọ́ládùn mi. Àárẹ̀ lò mí. Díẹ̀díẹ̀ iṣẹ́ rẹ̀ sì ń lọ.
gbogbo nǹkan rẹ̀ sì ń lọ dáadáa. Ìmọ̀ lọ ìlú èbó yóò mọ padà bíi London bíi Amẹ́ríkà. London àti Amẹ́ríkà tí máa lọ ní gbogbo ìgbà. Mo ti rántí lọ́dún kan tó fẹ́ ṣe súná ọmọ tí Mọ́ládùn Kẹ́ńkẹ́lẹ̀ ò bí fún nílùú London ni wọ́n ti ṣe súná ọmọ. Èrò pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tó fi jẹ́ pé ẹ má jẹ́ ń tàn yín, ẹ̀yin aráalé ọmọ pàrọ̀ oko ọ̀wá, gbogbo oníkálukú ló péjú tó síbi súná ọmọ wọn. Àwọn lókọ nílùú London ń pé síbẹ̀. Bàbá Suwe lẹ́yìn ikú Mọ́ládùn Kẹ́ńkẹ́lẹ̀ o, àmẹ́ni bàbá Suwe ṣẹ̀, àmẹ́ni tó ṣẹ̀ o, à ń rìn ńlẹ̀, àmẹ́ni tí ń bínú ẹni, à ń jẹ̀fọ́ sùn, inú ń bẹ lẹ́ran. Bàbá Suwe kò ṣẹ̀ kò gbò. Mùjísà Ọlọ́run tó kọ́kọ́ rí ni wípé ó fẹ́ rèlú èbó ni o. Bàbá Suwe fẹ́ rèlú èbó kórè kọjá lọ sí London kọ́ ni àbí London ló fẹ́ lọ. Àsáwọn kan ti tẹ́lẹ̀ ẹ̀bẹ̀. Paris ló fẹ́ lọ ní kábíyèsí Olódùmarè. Wọ́n wá competition wípé bàbá Suwe tó fẹ́ tẹ bàálù létí lọ́jọ́ báyìí. Kokéènì ní ń gbé lọ o. Ẹ mú ẹ wò dáadáa o. Níbo ló ti rí gbogbo owó tí ń lò yìí? Bàbá Suwe lówó pọ̀. Ẹ wòye mọ́tò, ẹ wòye gbogbo bí ṣe ń lo dọ́là tí sì ń náwó bí ẹlẹ́dà lójoojúmọ́. Ẹ wo bàbá Suwe kẹ́ ẹ mú dáadáa. Lọ́jọ́ báyìí yóò wọ bàálù, yóò gba pápákọ̀ òfurufú Muritala, yóò ré kọjá lọ sílẹ̀ Paris. Nínú Muritala airport ni ó ti wọ bàálù tí nọ́mbà rẹ̀ jẹ́ báyìí. Ó kọ tíkẹ́ẹ̀tì báyìí ní bẹ lọ́dọ̀ rẹ̀. Ẹ mú ẹ má jọ lọ o, ẹ mú dáadáa. Tó níjọ́ àásọnù gágá lára yá ni. Ara yá bàbá Suwe, ó múra pàápàá. Ìbámọ̀ pé ibi ọ̀rọ̀ ọ̀hún bọ̀ ní kí wòlíì kan ó sì sọ pé ìrìn àjò tẹ́ ẹ fẹ́ rìn yìí ẹ má rìn o, tàbí kí sàrà ó yá sí. Kábíyèsí Olódùmarè. Oore kọjá ọlọ́njọ́ àsọnù gágá lára yá ni. Inú ẹ̀ dùn. Ó jẹ sẹ̀mó àtọbẹ̀ fún àtẹjá. Ó jáde kúrò nínú ilé. Ó dàbọ̀ dádì, kẹ́ mú nǹkan bọ̀. Wọ́n kẹ́rù nínú ọkọ̀. Bí bàbá Suwe ẹ̀yọ́nú tí ń bẹ lára rẹ̀ bí ṣe máa ń mú gbogbo àwọn èèyàn ní yápọ̀tì tọ́lọ́hún fún Mùíbà tí ń bẹ lára rẹ̀ tọ́lọ́hún dámọ̀ látòdì ọ̀run ló pé bó ṣe ń dé yápọ̀tì ọkọ̀ọ̀kọ̀ ṣàkíyèsí pé ọjọ́ òní fẹ́ yàtọ̀ díẹ̀. Gbogbo àwọn ọlọ́pàá sọ́jà tí wọ́n máa yọ̀ ọmọ bàbá Suwe ẹnìkan ò súnmọ́ wọn ò yọ̀ ọmọ. Wọ́n tàn tó fi gbẹ́rù rẹ̀ wọlé. Ọdẹnu bodè kínní, wọ́n ní kínní ń bẹ́nu ẹrù, ó tú ẹrù hàn wọ́n. Wọn ò rí nǹkan kan bẹ́ẹ̀. Ọdẹ bodè kejì níbi téèyàn ó ti lu kínní kọjá lọ sí tí wọ́n pé èèyàn ó bọ́ bàtà, kéèyàn ó bọ́ jákẹ́ẹ̀tì bọ́ nǹkan kan. Ó gbé gbogbo ẹrù rẹ̀ sínú mansíìnì, yóò kọjá lọ báyìí. Ó ti bọ́ bàtà rẹ̀ sínú kínní tí à ń kó bàtà sí àti bẹ́líìtì àtàgù ọwọ́ ó ti kó o sínú kínní tí wọ́n máa kó o sí. Yóò kọjá lábẹ́ kínní afárá báyìí téèyàn máa gbà á kọjá lódì tó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  stọ́ọ̀pù àwàdà ló ti ẹ̀rù pé wọ́n bá òun ṣe kínní kankan òun bàbá Suwe ni à ń mọ̀ pé wọ́n ni. Ẹnìkan jáde láàrin àwọn agbófinró ni lọ́ọ́ bá mú kínní ọ̀pá tẹ́rẹ́ kan báyìí ní fi ń nù ú la látòrí dọ́rùn, ní fi ń nù ú láyà, ní fi ń nù ú nínú, ní fi ń nù ú gbogbo ara. Èyí tí ó dùn tótótótótó, èyí tí ó dùn gbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀. Bàbá Suwe ó nìyẹn ẹ dúró síbi iná. Eré ló pé o, àbí wọ́n fẹ́ bò ń ṣe kọ́mẹ́dì ní ayé tó tó ayé àkàmàrà. Níbikíbi tẹ́ ẹ ti ń gbọ́ mi lónìí ẹ̀ ní bọ́ páńpẹ́ ayé o. Ayé ò ní mẹ́nì kọ̀ọ̀kan yín o. Wọ́n fi bàbá Suwe èyí tó kọ́kọ́ jẹ́ number 1 embarrassment rèé o. Wọ́n mú bàbá Suwe wọ́n dá dúró láàrin àwọn èrò tí ń lọ tí ń bọ̀.
bàbá Suwe kí ló dé bàbá Suwe kí ló dé òun náà ń rẹ́rìn kò tí ì mọ́ lọ́rùn ṣùgbọ́n àwọn tí wọ́n mọ̀ nípa òfin agbófinró mọ̀ pé ibi bàbá Suwe dúró sí àwọn míì ti ń sọ ọ̀kọ̀ọ̀kan èjèèjì ẹ̀ àwọn átíìsì wa ọ̀rọ̀ wọn ṣòro ẹ mọ̀ bí wọ́n ti ń rówó ṣé tíátà náà wá ní tí ọmọ lọ ìlú èbó ń gbogbo gbà ìjọ gbogbo ń tolè ọjọ́ kan tó lóhun ọwọ́ tẹ̀ lónìí kò ní í ṣerú ẹ̀ mọ́ nǹkan kan ọ ń lọ bẹ́ẹ̀ ó dùn bẹ́ẹ̀ bàbá Suwe wọ́n bá dá dúró láàrin èèyàn wọ́n dá bàbá Suwe dúró wípé kó má tẹ̀lé àwọn èrò tí ń lọ èrò tí ń roko èrò tí ń rodò ṣejú rẹ̀ ní bàálù tí ń lọ sí Paris fífò bàbá Suwe ń péré ní àbáwàdà òun mà ń lọ Paris mọ̀ ni òun mà ní tóun lọ ṣé ń bẹ̀ mọ̀ ni wọ́n yẹ Paris kíni ìwọ tó dúró ń lọ MC rọ́wọ́ lọ sí dúró ń bẹ̀ wọn jà dúró ń bẹ̀ wọn. òun mà ní òun bàbá Suwe ọkọ ọmọládùn wọn ni and then what lọ́ba di pé wọ́n lọ rèé pa àwọn ọ̀gá wa ọ̀gá kìíní yọjú ọ̀gá kejì yọjú that one na bàbá Suwe be this yeah you don catch am na cocaine pusher okay oya enter eré ni àwàdà ni wọ́n mú wọnú ibì kan wọ́n kọ́kọ́ kó fọ́tí bò òun mà ní ìkó tó pé òun náà ọmọ yọ fóònù lápò òun fẹ́ pé ibì kan wọ́n níbo you are under arrest wọ́n gba gbogbo fóònù lọ́wọ́ ẹ̀ ibi tí bàbá Suwe ti mọ̀ pé ọ̀ràn dé nì wọ́n ní kòkéè ń bẹ lára rẹ̀ o kòkéè wà lára òun kòkéè wà lára òun ìjọ́ kìíní aló ìjọ́ kejì ìgbọ̀ngàn ìjọ́ kẹta bí ṣe ń mutí tí wọ́n ń mutí tí ìkan wà bẹ́ẹ̀yàn bá sì mú ní yápọ̀ọ̀tì kò sólúwẹ̀ bó ti wulẹ̀ kó gbóná tó kò sí ní téèyàn lè gbé kùn yọ ìyá jáde ni ó mutí ìjọ́ kìíní ìjọ́ kejì bọ́bá fẹ́ yàgbẹ́ wọ́n ní ọ̀gbọ́dọ̀ yàgbẹ́ dàálẹ̀ lásán inú wọ́n tẹ̀lé lọ ni bẹ́ẹ̀ ni kámẹ́rà sì wà ní gbogbo ibi tí ó ti yàgbẹ́ wọ́n ń wo gbogbo inú ìgbẹ́ ẹ̀fọ́jọ́ mẹ́ta eré ní àwàdà ni wọ́n bá ní gbogbo ìgbà tí bàbá Suwe wà ń bẹ̀ yìí orí kínní irin bíi wọ́sbẹ́ǹgì ní ń sùn onílé ọlọ́nà tọ́lọ́hún ti gbà fún tán yányá nínú ilé rẹ̀ bí wọ́n bá lọ báyìí àwọn ọmọ kéékèèké àwọn òṣìṣẹ́ wọn wà á mọ̀ mú bàbá Suwe ṣeré this one na bàbá Suwe na him be comedy pusher he don cocaine pusher na cocaine pusher ọba jọ́ kẹta wọn ní àwọn ibi tí wọn ó ti wo àyẹ̀wò ara fínífíní fún bàbá Suwe yá o wọ́n gbé bàbá Suwe lọ ilé ìwòsàn kínní wọ́n ní ó kónú ẹ́ńjìnì kó kónú mọ́sìnì wọ́n yà láti èékánná dé èékánná ẹsẹ̀ wọ́n ya gbogbo orun orí èyí tó bọ́ pátá ń bẹ̀ èyí tó bọ́ òhò ọbọ̀ òhò wọ́n ń wo gbogbo ìgbẹ́ rẹ̀ wọ́n wo gbogbo òtọ́ rẹ̀ lóòrèkóòrè ni wọ́n ń pé kọ́tọ̀ tí wọ́n ń yẹ gbogbo ẹ̀ wò ẹ̀ ní kó ọwọ́ ayé ò ní mú yín wọ́n mú bàbá Suwe débi wípé ńgbà tó di ọsibítù ẹlẹ́ẹ̀kẹta wọn ò rí nǹkan kan àwọn ajàfẹ́tù ẹni bá bẹ̀rẹ̀ pé kí ló ṣe tó fi dà báyìí ẹ fẹ́ fún punishment tẹ́lẹ̀ ni béèyàn bá gbé kokéènì ẹ sọ pé ẹ rí kokéènì lára rẹ̀ kokéènì ọ̀hún dà. lọ́ọ̀yà túrú ni wọ́n ń pe lọ́ọ̀yà ọ̀hún wọ́n bá a lọ bẹ́ẹ̀ ní ẹ bá pè wọ́n lẹ́jọ́ wọ́n fi bàbá Suwe lẹ̀ wọ́n á ní kọ́mọ́ bínú o à ń sọ́rí kọ́mọ́ bínú à ń rí kokéènì kankan bẹ̀ à ń sọ́rí lọ́ọ̀yà túrú wa ní òun ò ní gbà o ó pèjọba àpapọ̀ lẹ́jọ́ ó pe gbogbo àwọn àjọ yẹn náà lẹ́jọ́ ó gbé wọn lọ kóòtù wọ́n bẹ̀rẹ̀ sí ní rojọ́ ọ̀hún láìsan èépìnì fún lọ́ọ̀yà túrú gẹ́gẹ́ bí lọ́ọ̀yà jà fẹ́tọ̀ ọmọnìyàn ọ̀rọ̀ ọ̀hún kà ń láyà ẹ má bínú ẹ̀yin èèyàn àwọn ajàfẹ́tọ̀ ọmọnìyàn wọ́n dìde sọ̀rọ̀ bàbá Suwe níbi wọ́n ti dìde sọ̀rọ̀ bàbá Suwe ìjọba bá dájọ́ o ilé ẹjọ́ bá dájọ́ wọ́n ní kí wọ́n ó fún bàbá Suwe ní 25 million
25 million. Àdúpẹ́ o ìjọba wa ti bẹ̀rẹ̀ wọ́n ti mọṣẹ́ dáadáa báyìí kó sì lọ gba 25 million ọ̀sẹ̀ kínní a lò ọ̀sẹ̀ kejì a lò oṣù kejì oṣù kẹta ẹnu oníkàn lọ̀rọ̀ ti dùn o kí ló wá mú bàbá Suwe tó fa wàhálà rẹ̀ ìnẹ́ wàá gbọ́ yìí o lẹ́yìn ikú gbajúgbajà lọ́ọ̀yà tó dúró fún wọn ò fún ní 25 million wọn ò fún bàbá Suwe ní 25 million tílé ẹjọ́ ní kí wọ́n ó fún kàkà kí wọ́n ó fún bàbá Suwe ní 25 million lọ́ọ̀yà tún lọ pẹjọ́ míì pé owó tí wọ́n ní wọ́n ó fún ẹlẹ́jọ́ mi wọ́n ò fún lórí ọ̀rọ̀ yìí ni lọ́ọ̀yà ọ̀hún kúlé wọ́n lọ gbọ́wọ́ lórí tébùlù báyìí lórí tábìlì ó sì gbórí ẹ̀ ó kú àparí fáìlì rẹ̀ dé níwájú Ọlọ́run lọ́ọ̀yà túrúkú níjọ́ tí wọ́n lọ sin lọ́ọ̀yà túrú nílùú ẹ̀ ìbànújẹ́ tó bá bàbá Suwe níjọ́ tí wọ́n lọ sin lọ́ọ̀yà túrú nílùú ẹ̀ lọ́ọ̀yà túrú níjọ́ tí wọ́n lọ ọbẹ̀ tí wọ́n lọ sin lọ́ọ̀yà túrú ìbànújẹ́ ẹ̀ lọ bá bàbá Suwe why me ni bàbá Suwe ń wí ẹni tó tún dúró pọ̀ wọ́n ràn mí lọ́wọ́ ẹni tó tún ní òun help mi láì fún lọ́ọ̀yà túrú kọ́bọ̀ ló sì kú lórí ọ̀rọ̀ mi yìí ìbànújẹ́ ló bá lọ ìbànújẹ́ ló bá padà kò jẹun lálọ kò jẹun lábọ̀ bàbá Suwe bá padà dẹ́kọ̀ọ́ ní ọ̀bá rọrùn sùn mọ́ odidi ọjọ́ bíi 7 ni bàbá Suwe ò fi fojú korun gbogbo ará àdúgbò fi gbé ta pé bàbá Suwe ọmọ sùn o ṣejú rẹ̀ ni wọ́n ó ti lu kónlé ó gbélé ṣejú rẹ̀ làkùkọ ó ti kọ kékeré nke lọ́jọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta ọjọ́ kẹrin láì mọ̀ pé mẹ́wàá ti ṣẹlẹ̀ sí bàbá Suwe ìbànújẹ́ dorí àgbà bàbá Suwe kodò débi wípé ayé ò ní mú yín Ọlọ́run ò ní mú yín ẹ ní kó sí ọwọ́ ayé o bàbá Suwe wá rè ẹni táyé ń wò láàrí dunnú tẹ́lẹ̀ ó wá di ẹni tí ayé ń wò pẹ̀lú ìbànújẹ́ pẹ̀lú omijé ojú bàbá Suwe lálọ bàbá Suwe lẹ́nu ọmọdé bàbá Suwe lẹ́nu àgbà ẹ kí gbogbo Nàìjíríà ẹ káwọn ọmọ Nàìjíríà bàbá Suwe ẹ farabalẹ̀ sọ̀rọ̀ yín o ẹ má bínú ẹ̀yin tẹ́ ń gbọ́ láti lé ọ̀rọ̀ dá sákásáká lẹ́nu bàbá Suwe mọ́ ọ̀rọ̀ dá lẹ́nu wọn mọ́ nítorí wípé mi gan bá ti lọ. bí òkun bá gbàparò lẹ́sẹ̀ àmọ́ ẹ̀dẹ́gbẹ́ ẹyẹkẹyẹ ìgbà tọ́rọ̀ ọ̀wọ̀ mọ́ wọ́n ní kí bàbá Suwe ó wá l'Amẹ́ríkà àwọn ọ̀rẹ́ rẹ̀ ní kó máa bọ̀ kó wá sinmi nígbà àwọn ìyàwó tí gbogbo wọn sọ wípé bàbá Suwe ọmọ sùn bàbá Suwe ọmọ sùn wọ́n ní kí bàbá Suwe ó máa bọ̀ l'Amẹ́ríkà kó wá sinmi pé bọ́yá bọ́bá kú òní rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀ Nàìjíríà Ọlọ́run lè mú kí gbogbo wàhálà tó wà lọ́kàn rẹ̀ ó kú o bàbá Suwe náà wà ní nígbà ẹ délùú èbó kí ló ṣẹlẹ̀ ẹ kí gbogbo ọmọ Nàìjíríà ẹ sọ̀rọ̀ àwọn èèyàn wọ́n ń wò yín káàkiri ìlú òyìnbó lókè òkun bẹ́ẹ̀ bá ṣe lè sọ níwọ̀n bá bẹ́ẹ̀ ṣe lè sọ ẹ mọ́ fọ́ọ̀sì ara yín láti sọ̀rọ̀ o. mo kí ọmọdé mo kí àgbàlagbà mo kí gbogbo àwọn olólùfẹ́ mi pátápátá àwọn tí ó nífẹ̀ẹ́ mi gan mo dúpẹ́ lọ́wọ́ wọn ṣe gan gbogbo àwọn tó lẹ́ ń wò mí Ọlọ́run ní jẹ́ kírè tó ṣẹlẹ̀ sí mi kó ṣẹlẹ̀ sí wọn Ọlọ́run á jẹ́ káwọn náà ga Ọlọ́run dẹ̀ ní jẹ́ kán ṣubú àmín nítorí pé ká ní orúkọ káwọn èèyàn nífẹ̀ẹ́ èèyàn wọ́n nífẹ̀ẹ́ mi bàbá Suwe omi ò ṣe ń ta kókó ò ní parí ẹ̀ sí ẹran gbọ́dọ̀ kú lọ ẹ lọ́bẹ̀ ìrìnkúrìn ọkọ̀ Angelina asáràtú asáràtàtà. kábíyèsí Olódùmarè ẹ sì tún rántí àwọn láìsí yín nínú eré kí ló ṣẹlẹ̀ nígbà tí àwọn ọ̀rẹ́ yín pè yín l'Amẹ́ríkà pé ẹ wá sinmi ńbẹ̀ kí ló wá ṣẹlẹ̀ ńgbà tẹ́ l'Amẹ́ríkà. mo lọ sinmi ńbẹ̀ ńgbà tí mo débẹ̀ mo sùn mo wá fóònù mi wá ring. fóònù yín ring. mo wá gbé. eba. mo wá ń bá wọn sọ̀rọ̀ ibi tá a ti ń sọ̀rọ̀ lọ mo kàn rí pé mo yí kìtìyà. ẹ ṣubú. mo fẹ́ǹtì mo ṣubú. lẹ́yìn ìgbà náà nǹkan bolẹ̀ wá lajú sí. lẹ́yìn ìgbà ẹ̀ hospital mo lajú sí. nígbà wọn ò wò ó lọ hospital wọ́n ní fúnpá bàbá Suwe ga ọ̀gá kọjá ààlà ó sì ti ní àìsàn stroke.
tí kì í bá ṣe pa Amẹ́ríkà ní irú ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ a ti gbàgbé ipa ṣe jìnnìṣà bàbá Suwe wọ́n gbé sínú ẹ̀rọ lọ́dọ̀ àwọn èèbó wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣàyẹ̀wò ọpọlọ agbárí fún gbogbo nǹkan wọ́n sì ní nítòsí bàbá Suwe yìí ó ńgbà tí èso ọmọ Amẹ́ríkà yóò ná lówó o ọwọ́ akẹni tí ó kówó lẹ̀ sọ́ràn wa ni kéèyàn pọ̀rẹ́ rẹ̀ pé kó wá sinmi lọ́dọ̀ ẹni ìyẹn mọ̀ ní bàbá Suwe ro ẹjọ́ wọn lọ Nàìjíríà kó wọn lọ sọ fáwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn wọn àwọn ẹbí wọn bóyá wọn lè bóun rèèsì fọ́ǹdì owó tí èé ṣẹgbẹ̀rún kan tí èé ṣẹgbẹ̀rún $2 ẹ jẹ́ kó wọn lọ rèèsì fọ́ǹdì tó ń bá rèèsì àwọn padà wá. ẹ̀ ń sọ ńlẹ̀ bàbá Suwe. ńgbà tí mo dẹ́kọ̀. ẹ sọ̀rọ̀ sókè díẹ̀ torí káwọn èèyàn lè gbóhùn yín mọ̀ pé òun yín ò gòkè. ńgbà tí mo dẹ́kọ̀. bẹ́ẹ̀ sì wá dẹ́kọ̀ tán. mo wá rò pé màá rí owó yẹn. ẹ ń wọ́nà bẹ́ẹ̀ ṣe rówó tẹ́ẹ̀ fi ṣètọ́jú ara. káàkiri níbẹ̀ ni mo ṣubú. ẹ tún ṣubú again. mo ṣubú again. mi ò tún lè dìde lórí ibi tí mo jókòó sí. ẹ lè dìde mọ́. mi lè dìde mọ́. wọ́n wá tún wá rọ̀wọ́ pàápàá wọ́n bá tún gbé mi lọ sí hospital mi. ní Nàìjíríà. ní Nàìjíríà mi. nígbà wọ́n gbé yín dé hospital yẹn ń kọ́. wọ́n bá bẹ̀rẹ̀ sí gbé mi lọ sọ́ọ̀sì. ok. àwọn èèyàn tún wá dìde wọ́n fẹ́ máa káàkiri fún mi. ok. àwọn èèyàn mi wá sọ fún wọn pé wọn ò gbọ́dọ̀ káàkiri sọ́fẹ́ máa fi mi tọrọ bára ni. ṣé wọ́n fẹ́ bà bàbá Suwe ló kọjá ni a gbọ́ pé ẹnìkan Yomi Fábíyì ọmọ ṣẹ́ yín ni ọmọ ṣẹ́ mi ni. tẹ́ ẹ̀ kọ́ ń ṣẹ́ ó sì ní fúnra ara àwọn òun ó rèé sí fọ́ǹdì òun ó sì ṣe láti bí ọdún 3 nígbà yẹn kí ló ṣe tẹ́lẹ̀ tá a gbọ́ ń pa ẹ̀ mọ́. àwọn ọmọ mi náà bẹ̀rẹ̀ sí pariwo. àwọn ẹbí. àwọn ò fẹ́. àwọn ò fẹ́ o àwọn ò fẹ́ o láti ọdún 3 ìgbésẹ̀ wo làwọn wá rí gbé lórí ẹ̀ ṣé wọ́n ti kówó lẹ̀ láti lọ Amẹ́ríkà tẹ́ fi tọ́jú ara yín. ọmọ mi ó tiẹ̀ gbìyànjú. kábíyèsí ọmọ yín gbìyànjú. ó gbé mi lọ sí Amẹ́ríkà. mo tún lọ ṣètọ́jú díẹ̀ fúnra mi àmọ́ owó yẹn ò pọ̀ tó. owó yẹn ò tó. yes bó ṣe yẹ kó rí. bí tún ṣe lọ mo tún láti padà wálé. kábíyèsí olóògbé. bẹ́ẹ̀ àwọn á rò wípé táwọn abẹ́rẹ́ sí ṣe rọlé àìmọ̀ káàkiri wọ́n lè máa lọ wọn ni wọ́n ń tọrọ bára fún mi. bó ṣe wọ́n ń tọrọ bára nàbí kí ni wọ́n ṣe. àmọ́ nísìnyí nígbà tí mo fẹ́ kú sílé. tó dojú ẹ̀. tó dojú ẹ̀. kábíyèsí olóògbé. tó di pé. ẹ pè mí ń jẹrin ẹ̀ ń sunkún. yes. Olóòtú sọ jẹun kú ni mí mọ̀ gbọ́dọ̀ kú báyìí bí n bá wá kú gbogbo yín ọmọ mọ pé ń wá bí òkú mi ẹ sì ń wò mí ràn. mi ṣe wà nísìn. ẹ wọ. kábíyèsí Olódùmarè. mo sì kẹta ara ni. ẹ má sunkún kó ẹ nídìí àti sunkún Ọlọ́run ó gbàkóso lágbára Olódùmarè. kí Ọlọ́run gbàkóso. Ọlọ́run ó gbàkóso lágbára Olódùmarè. Ọlọ́run ó gbàkóso. nítorí tí àwọn èèyàn bá rí mi nísìn wọn ní bàbá Suwe òṣèré mọ́ àwọn mi rò pé mo ti kú àwọn mi àbí kò sí mọ́ ni àbí bolo wà kábíyèsí Olódùmarè. bọ́ ẹ̀ ń sọ káàkiri ni ṣe ẹlẹ́bẹ̀ mi gan ṣe wà ìfẹ́ra ní ohun tì mí lójú kábíyèsí pé nǹkan tí mo ṣe kẹta ara ni àwọn ẹlòmíín tó bá rí mi wọ́n máa ń gbé mi lójú títì ni wọ́n máa dì mí mú káàkiri pé kọkùnrin mọ́mọ́ ṣubú ọkùnrin mọ́mọ́ ṣubú ọkùnrin kọ̀mẹ́díà tí máa ń fòkè tí ń bẹ́ sókè ṣé lọ́wọ́ á dà báyìí. bàbá Suwe o lẹ́nìí kí lẹ fẹ́ káwọn olólùfẹ́ yín ṣe fún yín kí lẹ fẹ́ látọ̀dọ̀ wọn kí wọ́n ó ṣe fún yín. mo fẹ́ kán ràn mí lọ́wọ́ ni. kí wọ́n ràn yín lọ́wọ́ kẹ́ ẹ rówó tọ́jú ara yín. owó tọ́jú ara mi owó gidi kí n tọ́jú ara. kẹ́ ẹ tọ́jú ara yín kẹ́ ẹ sì padà síbi eré yín padà torí pé ẹ kì í sọ̀lẹ̀ eré ló ń wá rẹpẹtẹ ẹ lè ṣe. mi lè lọ location kankan mọ́ láti bó o lẹsẹ wà ń jẹun. Ọlọ́run ló ń bọ́ mọ́ lè. kábíyèsí Ọlọ́run. Ọlọ́run ni kábíyèsí Ọlọ́run ọba ni. ọ̀rọ̀ lẹ gbọ́ yìí látẹnu bàbá Suwe. bàbá Suwe tó ti ta tó ti lù tó ti jó tó ti fi gbogbo ìgbésí ayé ẹ̀ sí kọ́mẹ́dì. ǹjẹ́ ẹni tá à ń rí láàrí dunnú ọwọ́ adá kárí láàrí kò sé bí o ìgbésí ayé bàbá Suwe
ó dàbí ọkọ̀ tó dóríta mẹ́ta tí ọmọ bi tí ó yà sí. Àwọn kan tiẹ̀ gbé kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ wọ́n ní ṣebí Tinubu fẹ́ràn rẹ ṣebí Tinubu láìkẹ́ lóòótọ́ wọ́n sì dọ́dọ̀ Tinubu wọ́n sì gbìyànjú. Kódà bàbá Suwe sọ wípé àbúrò mi ni kò sígbà tí mo lè dé ọ̀dọ̀ ẹ̀ ní àìpẹ́ yìí tí mo dé ọ̀dọ̀ ẹ̀ ó fún mi ní $1 million. wọ́n ní Tinubu fún àwọn ní mílíọ̀nù kan pé wọ́n gbìyànjú wọ́n ṣe dáadáa. Kò wá kà bẹ́ẹ̀ bá yọwọ́ tíkẹ́ẹ̀tì gan bẹ̀ owó ti tán ká tó sọ̀rọ̀ owó tá a fi ṣèkínní nílùú èbó àti pé gbèsè tiẹ̀ ti sẹ́ńlẹ̀ kò sí mọ́tò kankan gbogbo mọ́tò ti godó kó tó gba $1 million wọ́n tọkọ̀ ṣe tún gbogbo ẹ̀ ṣe lówó bá di yáwó. Ẹ wá jẹ́ ṣe báyìí bọ́ bá ṣe pé lóòótọ́ ni àárín bàbá Suwe tínú wa ń dùn tí bàbá Suwe jẹ́ àrídùnnú wa ẹ jẹ́ ká ràn án lọ́wọ́ ẹ jẹ́ ràn bàbá Suwe lọ́wọ́ ẹ jẹ́ ká gbégbésẹ̀ lórí bí bàbá Suwe ó ṣe rìn padà. Nígbà àwọn ti hospital nílùú òyìnbó nílùú Amẹ́ríkà tí wọ́n sọ wípé ó ṣeé ṣe kí bàbá Suwe ó rìn wọ́n sọ wípé bàbá Suwe sì lè rìn tí ó máa ta kébékébé tí ó sì lògbésí ayé rẹ̀ iye tọ́lọ̀ ní kó wá lò láyé tí ó lò láyé. Ìbànújẹ́ lọ́ya túrú jẹ́ kan lára ń tọ́ sọ bàbá Suwe dà báyìí torí wípé ẹni tí ò gbowó tí ò gbòbì lọ́wọ́ rẹ̀ tó sì bá jàfẹ́tọ̀ rẹ̀ tí wọ́n fún $25 million tó wá di wípé kàkà kí wọ́n fún $25 million máa lọ máa bọ̀ lórí ẹjọ́ ní lọ́ya túrú kú sí. Ìlú àwọn lọ́ya túrú tí wọ́n ti lọ sìnkú ẹ̀ ní bàbá Suwe lọ tí ò ti padà jẹ́ èèyàn mọ́ àfi kọ́lọ̀ ń bá wa sọ bàbá Suwe dé èèyàn kọ́lọ̀ ń bá wa dá bàbá Suwe padà bógo ṣe ń jẹ́ tọ́lọ́run. Àkáàtì nọ́mbà tí ẹ lè sanwó sí fún bàbá Suwe á kà á fún yín o. Fóònù nọ́mbà bàbá Suwe tẹ́ ẹ lè fi pè é tẹ́ ẹ fi bá a sọ̀rọ̀ ẹ farabalẹ̀ dáadáa ni o. Bẹ́ẹ̀ bá pe bàbá Suwe ohùn rẹ̀ ò kílíà dáadáa mọ́ ahọ́n rẹ̀ ń kọ́lẹ̀ iṣẹ́ stroke yẹn nìyẹn o. Kìnní yẹn ti affect bàbá Suwe púpọ̀. Bàbá Suwe bẹ́ẹ̀ bàbá Suwe sọ̀rọ̀ nọ́mbà tẹ́ pe bàbá Suwe sí rèé o +234 802 53 77 403. ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí +234 802 537 7403. ẹ pé bàbá Suwe ẹ bá sọ̀rọ̀ ǹtẹ́ ẹ bá mọ̀ pé ẹ fi ṣèrànlọ́wọ́ kò sówó tó kéré jù kò sì sówó tó pọ̀ jù béèyàn fún $20 owó ni ó dín ní kò lé sí owó tó fẹ́ lò. bàbá Suwe ń sunkún ẹ̀ ń banú jẹ́ ẹ̀ ń tọ́ wà láàyè ní mọ̀ wípé nǹkan ń sòun. Bàbá Suwe ẹ̀ ní kú báyìí ọmọ ọwọ́ yìí kú lójú ọwọ́ o ọmọ ẹsẹ̀ yìí kú lójú ẹsẹ̀ ẹ̀ bá wọn wá ẹ̀ ní bá wọn lọ. Ṣùgbọ́n sọ dáa bẹ́ẹ̀ sọ yẹ kí ìjọba ó sọ̀rọ̀ bàbá Suwe báyìí sọ yẹ kọ́rọ̀ bàbá Suwe ó lọ báyìí. Ìjọ yẹ kí bàbá Suwe lọ bí ejò tó kọjá lórí àpáta tí ò nípa. Ẹ wo gbogbo eré tí bàbá Suwe ti ṣe fún wa rí ẹ wo gbogbo èèyàn tó ti gbádùn bàbá Suwe rí ẹ wo àríkọ́gbọ́n ẹ wo current affairs tí ń bẹ́nu eré rẹ̀ ẹ wo fèyí kọ́gbọ́n oríṣiríṣi eré tí máa ṣe. At the end of the day ibi la fi sú o bọ́ bá ṣe pé tálákà kan ni wọ́n mú tí wọ́n fìyà jẹ bẹ́ẹ̀ etí kẹta ò tiẹ̀ ní gbọ́. Bàbá Suwe tó nífọ̀n tó lè kánná ọmọọba ọmọ jòyè ìyá ọmọ fẹ́ jẹ́ gbé báyìí bí a bá sì jẹ bàbá Suwe gbé aláìlójútì ní gbogbo ọmọ Nàìjíríà nítorí wípé èèbó ọmọ asòkúndèrè àlìjànú àfin ọmọ asọ̀sàdìyọ̀ àràtẹ́ èèbó dá sókun òní tí láéláé bẹ́ẹ̀ nìkan bá jóṣèré nílùú èèbó irú wọn kì í ráre ohunkóhun mọ́ irú wọn kì í jìyà gbé nílùú òyìnbó kódà wọn máa tírìtì wọn pẹ̀lú respect ni. Àwa ọmọ yìí ń tọ́lọ̀ ń ṣe fún wa o. Bàbá Suwe o nọ́mbà tẹ́ fi pè tẹ́ fi bá sọ̀rọ̀ +234
802-537-7403 òun ni nọ́mbà tẹ́ fi pè bàbá Suwe. A wà fún yín náà kan nọ́mbà eléyìí tẹ́ lè sanwó sí bẹ́ẹ̀ bá fẹ́ ran bàbá Suwe lọ́wọ́. First Bank account àkáǹtì bàbá Suwe tó wà ní First Bank á pè nọ́mbà rẹ̀ fún yín. Gbogbo iyekíye tẹ́ ẹ bá ní ẹ fi ran bàbá Suwe lọ́wọ́. Nǹkan ò ní ṣe yín o, nǹkan ò ní sọmọ fún yín. Bàbá Suwe náà wà níbí yóò ṣàlàyé ara ẹ̀ fún yín, yóò sì jẹ́ kẹ́ ẹ mọ irú ìrànlọ́wọ́ tó ń fẹ́. Account number ẹ bá wọn sí ẹ bẹ́ẹ̀ bá fẹ́ kí ẹ bá fẹ́ ran bàbá Suwe lọ́wọ́. Ẹ mọ́ gbàgbé pé gbogbo wa ká rówó fún bàbá Suwe. Ìwọ náà lè nípa nínú ètò yìí. Sí ààrẹ lógúnlógún, sí ààrẹ lọ́gbọ̀nlọ́gbọ̀n, sí ààrẹ nígbẹ̀ndínlógún, sí ààrẹ ogójì ìgbà. Jẹ́ kí àwọn èèyàn jẹ́ kí wọ́n ó rí wípé o gbìyànjú o kópa tiẹ̀. Bóyá nípasẹ̀ rẹ Ọlọ́run lè ṣe kí bàbá Suwe kó padà kó rí olóore kó bólóore pàdé. Tó bá sì bólóore pàdé ńkọ́ o, inú rẹ̀ ó dùn. Òun náà máa dúpẹ́ lọ́wọ́ yín láéláé. Ẹbí bàbá Suwe ò ní gbàgbé yín. Ẹ bá wa sí ààrẹ bẹ́ẹ̀ ṣe ń wo prógráàmù yìí o. Ẹ sí ààrẹ. First Bank account number Babs Omidina Comedy 220-03-53-7811. First Bank Babs Omidina Comedy. First Bank 220-353-7811. Ẹ fowó sọwọ́ sí bàbá Suwe. Ẹ bá bàbá Suwe sí ààrẹ. Bàbá Suwe ẹ kí wọn kẹ́ ẹ bẹ̀ wọ́n. Ẹ sọ fún wọn kí wọ́n bá yín sí ààrẹ. Ẹ sọ fún wọn. Ẹ má bínú. Àlàáfíà bàbá Suwe ò péye. Bí ìgbà téèyàn mú wọn lórí lọ́rùn wọ stúdíò ni. Ẹ̀yin èèyàn mi, ẹ̀yin olólùfẹ́ mi, ẹ̀lẹ́ máa jìrì ọmọ yín. Àmín. Àní fi ṣàwátì. Àmín. Ẹ̀ẹ́dẹ̀ ní ṣàárẹ̀ lágbára Ọlọ́run. Ẹ̀ẹ́ni rọ lápá, ẹ̀ẹ́ni rọ lẹ́sẹ̀. Ṣé rí owó iye kí tẹ́ bá lágbára. Ẹ fi rán iṣẹ́. Ẹ ṣe. Bọ́lọ́mbà ṣe dùn inú. Ẹ sọ fún wọn kí wọ́n bá yín sí ààrẹ. Ẹ bá mi ṣe ààrẹ. Ẹ jọ̀ọ́ kó lè kan gbogbo àwọn èèyàn, àwọn tí ó dìde fúnra lọ́wọ́ yín. Nítorí nísìn tí n bá fọ́n fíìmù sókè oníkálukú ló máa fẹ́ tẹ́wọ́ gbà wípé bàbá Suwe fọ́n fíìmù ṣeré lé tẹ́ bá ṣe fún mi tí n bá padà tí mo tún bẹ̀rẹ̀ sí ṣeré. Lágbára Ọlọ́run ẹ̀yin lẹ́ ṣeré padà. Ẹ̀yin lẹ́ ṣeré padà. Ẹ fọkàn balẹ̀, ẹ fọkàn yín balẹ̀. Lágbára Olódùmarè, lágbára Aláwùrábí. Akọ́láwọlé mọ̀ jẹ́ olóòtú ọmọ àdábánijà. Ọmọ ẹni ìjà ọba tí pè ẹ́ lọ́kùnrin. Ọmọ sásá ló jẹ́ ọmọ wa mú mi. Èyí tí mo fi mẹ́yẹ wá dò lóhùn pé tu account number bàbá Suwe àti pin ẹ̀ mọ́sàlẹ̀. Phone number bàbá Suwe àti pin ẹ̀ mọ́bẹ̀. Gbogbo ẹ̀ lẹ́ẹ̀mọ́ rí. Ẹ mú phone number bàbá Suwe, ẹ pè bàbá Suwe, ẹ sì sowó sínú àkáǹtì bàbá Suwe. Ẹ̀yin náà ò ní rí dààmú o. Ọlọ́run ó wà pẹ̀lú yín o. Nǹkan ò ní ṣe yín. Rédèrèdè ò ní gbẹ̀yìn ayé yín. Lágbára Aláwùrábí. Ẹ kú kalẹ̀. Àṣẹ olórúkọ.